Koiki Media, we bring the world closer to your doorstep. Àkí gbogbo ẹ̀ olólùfẹ́ Koiki Media, èní ní ọjọ́ kìíní nínú oṣù karùn-ún ọdún ìyá 2025. Oko wa tí a sọ fún yín lọ́jọ́ ní ọ̀sẹ̀ tó lọ pé a fẹ́ wá ró, òní àti wá àti ró. Gbàdẹ̀ ṣe ró tán àtàárọ̀ láti wà bẹ́ẹ̀. A ṣe ró tán sí a fi tomatoes àti ata àti fi sí bẹ́yẹn. Ẹ ti rí bẹ́yẹn. Àkí gbogbo ẹ̀ olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí ẹ ti rí nsìn. Gbogbo ẹ̀ ni a ti ró lọ. Ẹ̀rí bá ṣe fọ́ bó ṣe ẹ̀rí bá ró bó ṣe neat tó. Koiki Media, bringing the world closer to your doorstep. Ẹ̀rí bá ró bó ṣe neat. Ẹ̀rí àwọn àgbàdo wa bó ṣe ti ń improve. This Koiki Media, bringing the world closer to your doorstep. Ẹ̀rí ilé ìsìn. Òní a ti ṣan lé ìjọba mélòó kan tí a fi àdá tí a fi ṣe iná ẹ̀. Ẹ̀rí this Koiki Media, 1st of May 2025. So àníkẹ́ ká fi wọn ẹ̀yin ará ilé àdẹ̀kú ìpalẹ̀mọ́ àkójú lọ́nà. Àkójú lọ́nà. Ọjọ́ náà bá wa láyé á bá wa láyọ̀. This Koiki Media. Koiki Media Farm. Life at Koiki Media Farm. Ibi tó kù ní tí a fẹ́ ro, ibi báyìí ló kù. Kí night vigil wa náà tó bẹ̀rẹ̀ lágbára àṣẹ Èdùà a máa gbìyànjú ká ró. Ẹ̀rí sìn a máa gbìyànjú ká ró. Ẹ̀rí sìn a máa ro ilé. Bóyá t'Ọlọ́run bá fún wa ní okun àti agbára ní ọ̀la, a máa gbìyànjú láti ró. T'Ọlọ́run bá fún wa lókun àtagbára ni a máa gbìyànjú láti ró. Koiki Media, bringing the world closer to your doorstep. Ẹ ṣé o. Lẹ́ẹ̀kan sí èní ní ọjọ́ kìíní nínú oṣù karùn-ún ọdún ìyá 2025. Àkójú lọ́nà àkó ìpalẹ̀mọ́. Ẹ̀mí wa ò ní bá lọ o. Ọba mi Èdùà á gbalẹ̀ wá fún wa o. Àdélẹ̀ lérí lágbára àṣẹ Èdùà. Ọ̀dàlẹ̀ nìkan ní ilẹ̀ ò ní gbé o. Gbogbo àwọn ìdá ènìyàn tó bá ti ń fi tọkàntọkàn ṣe tó ń finú kan ṣe, àwọn alálẹ̀ á ti wá á ti gbogbo àwọn tó bá ti ń finú kan ṣe á ti gbogbo àwọn náà lẹ́yìn o. Ẹ ṣé o, ire o.